ọmọ Nàìjíríà mo sọ fún yín o mo tẹ́ ẹ bá sì rí látàárọ̀ tí mo ti fi ọ̀rọ̀ sóde mo ní lálẹ́ òní àwọn bàbá wa tí wọ́n mọ̀ nípa àpótí ẹ̀rí ìgbà míì wà ojú èèyàn ọ̀tọ̀rọ̀ ẹnu rẹ̀ ò ní tó ìgbà míì sì wà ojú èèyàn ọ̀tọ̀rọ̀ ẹnu rẹ̀ ó sì tó nínú ìjọ Kérúbù and Séráfù lónìí ọ̀pọ̀lọpọ̀ lè mọ sọ̀rọ̀ àwọn tí ń sọ̀rọ̀ pọ̀ gan-an ṣùgbọ́n bàbá wa tí wọ́n wà ń bí lálẹ́ òní ojú wọn tọrọ nínú ìjọ Kérúbù bẹ́ẹ̀ lẹ́nu wọn sì tó gbogbo ẹ̀bẹ̀ tẹ́mi sì ń bẹ̀ mò ń bẹ̀ àwọn tí wọ́n mọ tí wọ́n ń ṣe ni mò ń bẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n ń ṣe tọlọ́run nínú ìjọ Kérúbù ni o mi bẹ̀ ẹni tí ó mú nǹkan mi mọ́ Ọlọ́run o mi bẹ̀ ẹni tó ti yà kúrò lójú òpó àwọn àgbàlagbà o mi sì bẹ̀ àṣà àjẹun mò ń bẹ̀ àwọn àgbàlagbà tó jẹ́ pé a mọ̀ wọ́n mọ tí wọ́n gbé lọ́wọ́ tí wọn ò sì yẹ̀ tí wọn ò gbò nínú ìjọ Kérúbù and Séráfù. Ìkan nínú àwọn àgbàlagbà tẹnu ẹ̀ tọrọ nínú ìjọ wọn ti wà lálẹ́ wọ́n wà ń bí lálẹ́ òní. Ẹ jẹ́ kí wọn káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ sà o. A kó àkókò ìyanu ṣẹlẹ̀. Àmín bàbá. Àmín sà. Bàbá. Ẹ fẹ́ dá wa lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ bá wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí. Gbogbo ọmọ Nàìjíríà sì ti ṣetán láti gbọ́ ohun tẹ́ ẹ fẹ́ sọ. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin tẹ́ ẹ wà ní stúdíò lásìkò tí bàbá bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ bí tí wọ́n wà yẹn ó tóbi dáadáa fún àǹfààní àwọn tí wọ́n bá fẹ́ gbọ́ wọn. Orí mi ó bi bàbá láwọn béèrè ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ẹ̀ lẹ́yìn ìtàlẹ́ òní tí bàbá ìbá ti wá sọ̀rọ̀. Gbogbo ẹni tó bá tún sọ nǹkan kan nípa ọ̀rọ̀ àpótí ẹ̀rí tá a ti ṣe ń wá tí ó jẹ ní. Ẹ káalẹ́ bàbá. Ẹ káalẹ́ sà. Ẹ ra sà. Yes sir. A ti dé o, ẹ dá wa lẹ́kọ̀ọ́ bàbá. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ọlọ́run ṣe lọ́pọ̀lọpọ̀. Inú mi dùn púpọ̀ nítorí pé ohun tí Ọlọ́run bá fẹ́ ṣe yóò ṣe kò sí ẹni tó lè dá dúró. Ohun tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run mọ̀ sí. Torí Bíbélì sọ wípé ewé kan kò lè bọ́ lára igi kí Ọlọ́run mọ̀ sí. Bàbá tún sọ̀rọ̀ kan ó ní sẹ́túlàsì lè wọ̀lú kó mọ̀ sí ni. Ọlọ́run fẹ́ gbéra ẹ̀ jáde. Ó fẹ́ kọ́pọ̀lọpọ̀ tí yóò mọ̀ tí wọ́n kàn sọ̀rọ̀ káàkiri yẹ ó fẹ́ kí wọ́n dáhùn mọ̀ ni Ọlọ́run fi gbé irú àkókò yìí jáde. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àpótí ẹ̀rí ni àpótí Ọlọ́run. Ìdí tí mo fi pè ní àpótí Ọlọ́run ni pé Ọlọ́run fúnra ara ẹ̀ ló sọ fún Mósè pé kó kan àpótí kan fún òun. Igi sítìmù ni kó fi kàn án. Ó sọ ìwọ̀n ẹ̀ṣẹ̀ tí ó fi kàn án. Ó sì sọ gíga rẹ̀. Ó mú kí a mọ̀ dáadáa. Ó tún wá sọ ohun tí ó kó sínú rẹ̀ fún. Ó kan àpótí yìí. Àpótí yìí wá wà ní ilẹ̀ Ísírẹ́lì. Àpótí yìí ni a kàn fún ti ìjà tí ń bẹ ogun àkókò ogun ni. Àpótí yìí ni àwọn ọmọ Ísírẹ́lì máa ń gbẹ́kẹ̀lé. Ṣùgbọ́n kí Ọlọ́run tó sọ pé kí Mósè kan àpótí yìí ṣẹlẹ̀ kan ló ṣẹlẹ̀. Mósè gun orí òkè lọ bá Ọlọ́run. Ó lu 40 ọ̀sẹ̀ àti 40 òru. Bíbọ̀ tó ń bọ̀ ó ń gbọ́ ariwo Árónì tó fi sílẹ̀. Árónì yẹn àwọn ọmọ Ísírẹ́lì ti yàbò àwẹ̀ ọba àwọlọ́ mi-ín ni torí pé Mósè tó ń wò yẹ kò lè padà wá mọ́ kò lè wá mọ́ nígbà tí wàhálà yìí pọ̀
bẹ́ẹ̀ ni Áárónì bá ní gbogbo nǹkan ọ̀ṣọ́ ara yín ẹ kó wá. Ìdí nìyẹn tí a ò gbúdọ̀ fi lo nǹkan ọ̀ṣọ́ bíi gold kúpà kankan nídìí ẹ̀rí. Wọ́n kó dé ó fi ya ère fún wọn. Ère yẹn ni wọ́n ń sìn tí wọ́n hó yé Mósè ń bọ̀ lórí wọn. Orí ère yìí inú bí Mósè. Ọpọ́n wàhálà méjì tí ó fi gba òfin bọ̀ ó lẹ̀ mọ́ ó gbiná ọ̀pọ̀lọpọ̀ jóná. Lẹ́yìn èyí ló ṣẹ̀ṣẹ̀ pé àwọn ọmọ Ísírẹ́lì jọ. Mò ń gé kúrú díẹ̀díẹ̀ ni. Now ní èyí ni Ọlọ́run rí. Ọlọ́run wá wò pé àwọn ọmọ Ísírẹ́lì yìí ohun tí wọ́n bá rí ni wọ́n fẹ́ máa sìn. Ohun tí wọn ò bá rí wọn ò fẹ́ sìn. Ló fi kọ sí Mósè pé wá sí àpótí ẹ̀rí fún mi. Àkókò ìgbà yẹn Ọlọ́run fúnra ẹ̀ ti mí sí ẹnìkan. Ó ti fi iṣẹ́ ọ̀nà yẹn sí nínú pé kó lè kàn nígbà tí Mósè bá fẹ́ kàn. Àṣà kan àpótí ẹ̀rí. Àpótí ẹ̀rí wà nílẹ̀ Ísírẹ́lì. Now ohun tí àwọn èèyàn ò mọ̀, wọ́n sọ̀rọ̀ lórí Jeremáyà orí 3 ẹsẹ̀ 16. Wọ́n sọ pé agbápótí ẹ̀rí pamọ́ àti yes. Ìdí tí wọ́n fi gbé àpótí ẹ̀rí pamọ́ ni pé àwọn ènìyàn ò fẹ́ sìn Ọlọ́run mọ́. Àpótí ẹ̀rí yìí ni wọ́n fẹ́ sìn, ó sì bí Ọlọ́run nínú. Oníkálukú gbogbo ọmọ Ísírẹ́lì àpótí ẹ̀rí ni wọ́n wá gbẹ́kẹ̀lé. Wọ́n ti gbàgbé Ọlọ́run fúnra ẹ̀. Èyí ló bí Ọlọ́run nínú. Ó wá sọ fún Jeremáyà. Ó ní gbé àpótí yẹn pamọ́. Jeremáyà gbé àpótí ó gbé lọ sínú òkúta. Ìwé àwọn Catholic Magagebi ó sọ fún wa wípé àwọn ọ̀rẹ́ Mósè wọ́n wá ibi ihò yẹn lọ ṣùgbọ́n wọn ò rí mọ́. Mósè bá wọn wí. Náà àpótí ẹ̀rí lọ ń bẹ̀ yẹn. Nígbà tó di inú ìwé ìfihàn orí 11 ẹsẹ̀ 16 a bẹ̀rẹ̀ sí gbọ́ ń bẹ̀. Nígbà tá a máa dé ẹsẹ̀ 19 ó sọ fún wa pé ó ní Jòhánù ó ti rìnrìn àjò rẹ̀ bọ̀ láti orí 1, 2, 3, 4, 5 gbogbo ìrìn àjò yẹn ló ti wà nù Bíbélì. Nígbà tó dé orí 11 nígbà máa dé ẹsẹ̀ 16 ká má lọ jìnnà tí ó ṣílẹ̀kùn àgbàlá Elédùmarè àpótí ẹ̀rí ló bá ń bẹ. Ó ní mọ̀nàmọ́ná ń kọ, atẹ́gùn ń fẹ́, àrá ń ṣán, àpótí ẹ̀rí ló bá ń bẹ. Ìdí nìyí tí àpótí ẹ̀rí padà. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìbéèrè lórí Facebook, mò ń dá wọn lóhùn pé kí ni jẹ́ àpótí ẹ̀rí? Kò sápótí ẹ̀rí mọ́. Tiẹ̀ inú ilé rẹ̀ ni ò sí mọ́. Eléyìí tí Ọlọ́run pilẹ̀ ṣe àpótí ẹ̀rí wà. Mo sọ kí ni kántáfìtì kò lè mọ̀ sí láyé. Kántáfìtì èèyàn wà. Nígbà tí Èṣù sọ̀kalẹ̀ sínú ayé, ṣé àwọn ọmọ tó ń bí sọ́mọ Ọlọ́run nìyẹn? Ọmọ Èṣù wà láyé, ọmọ Ọlọ́run wà láyé. Kántáfìtì ti wọnú ayé. Kò sóhun tí ó wà láyé yìí tí ì ṣe kántáfìtì. Ìwé Mátíù ó ní nígbà tí ènìyàn sùn, ó ní ọ̀tá rẹ̀ wá, ó ló fún èpò sínú àlìkìámọ̀. Kántáfìtì ni. Nítorí ìdí èyí àpótí ẹ̀rí wà. Ẹni bá ní béèrè lórí ẹ̀ kó bí mi máa dáhùn. Yes. Àbí? Àpótí ẹ̀rí wà sáà. Mo ní àpótí ẹ̀rí wà, kántáfìtì sì wà. Ó wà o. Méjèèjì ló wà. Méjèèjì ló wà. Ìyẹn gan torí kántáfìtì yìí ló gbé mi gbéra tí mo fi lọ sí Àbújá tá a fi lọ rẹ́gísítà pé nígbà tá a bá níwèé ìjọba lọ́wọ́
tó gáàdì wa pé ẹ̀yin yìí o ohun tí ẹ kó mọ́ra nìyí a lè sọ lu àwọn oní kántáfìtì yìí kán ṣàánú wa tí kán wá nǹkan míì sìn kán má dédé àpótí ẹ̀rí mú àpótí ẹ̀rí wà o. téèyàn bá wá rí àpótí ẹ̀rí àbí ó ṣalábàápàdé àpótí ẹ̀rí gidi kí ni ó fi dámọ̀ yàtọ̀ sí kántáfìtì àbí kí lèyìn ó fi dá kántáfìtì mọ̀ pé ó yàtọ̀ sí gidi. ẹ ṣe olóòtú ó ṣòro dámọ̀ bí kò bá sí ọmọ ẹ̀mí ṣùgbọ́n àwọn kan wà wọn ò mọ̀ bí wọ́n ṣe ń kàn wọ́n á kàn kán nìkan àpótí wọn ò mọ̀ pé ó ní measurement àmọ́ dáyẹ̀ mọ̀ bẹ́ẹ̀ yẹ ṣùgbọ́n láì ṣe pé ọmọ ẹ̀mí bá débẹ̀ a lè dá mi mọ̀ o ìbí tá a tún fi ń dá mọ̀ ni ìṣètọ́pọ̀lọpọ̀ máa ń ṣe ẹlòmíràn lè gbẹran wọn á gbé kọ́rùn wọn máa sá kiri àwọn ẹlòmíràn wọn á gbé yẹlé dání wọn máa sá kiri wọn máa sọ pé ẹ̀rí irọ́ ni ẹ̀rí ìṣe wèrè ẹ̀rí kìí ṣe dìgbòlugi ẹ̀rí Ọlọ́run alààyè ni tí ó sì ní ìtumọ̀ ihun tá a tún fi lè dá òun ni pé bá a ṣe àfigbé mo ti yan àwọn task force báyìí kí wọ́n á bọ́ sí gbòòrò kí wọ́n á máa wo àpótí wò ibi tá a ti máa dá mọ̀ wọ́n lọ nílé ṣàlànà wọ́n lọ wo àpótí kan nígbà tí wọ́n máa dénú àpótí yẹn wọ́n wá bá Kùránì àti Bíbélì wọ́n wá faṣọ funfun wé àbí aṣọ pupa náà fi di méjèèjì papọ̀ kó bá tiẹ̀ tún já aṣọ funfun ìbá tó dáa aṣọ pupa náà fi di méjèèjì papọ̀ ọ̀yá jẹ́ ká wo àpótí dípò kókò jẹ́ ká wo kí ló dé tó ṣe léyìí kan sọ fún kan wá sọ fún pé báyìí kọ́ ni wọ́n ṣe é ṣe o ohun tó ń wà nú ẹ̀ ní ohun tó ń wà nú ẹ̀ ní ohun tó ń wà nú ẹ̀ ní ọ̀yarí o àfìgbà tọlọ́pàá dé tọlọ́pàá gbé lọ sí àgọ́ wọn ló tó jẹ́ kan sí ohun tí wọ́n bá bẹ̀ nìyẹn ṣe bó yẹ kó fi àṣírí ara rẹ̀ pamọ́ sínú ilé irú àwọn kan nìyẹn àwọn kan la débẹ̀ wọ́n wá gbé blọọkù wọ́n wá ṣe ní wọ́n ṣe pẹlẹbẹ báyìí wọ́n wá tọ odù Ifá lé lórí òun náà gbé sínú àpótí wọn àpótí ẹ̀rí náà nù wọ́n lọ síbi ọ̀kan ìwo 4 ló wà nú ẹ̀ ọ̀kan kọjú báyìí kan kọjá báyìí ó ní sèbẹ̀ máa sọ pé olúgbòhùn ó lápótí náà nù òun náà kó sínú àpótí gbogbo àwọn nǹkan báwo yìí ló wà ìdí nìyẹn tá a fi rẹ́gísítà tán bá rẹ́ni tó fẹ́ béèrè kó béèrè. bàbá tí wọ́n bá sọ pé pẹ̀lú àwọn experience yìí tẹ́ ẹ ti ní sà. Yes sir. pé àwọn kan wọ́n ń ṣe àpótí yẹn yàtọ̀ sí bó ṣe yẹ kó rí gangan. bẹ́ẹ̀ni sir. tí wọ́n bá wá báyìí pé wọ́n ṣí àpótí ọmọ kan ṣí àpótí kan wò wọ́n pe àpótí ńlá àpótí ẹ̀rí ó sì kú. kì í ṣe àpótí ẹ̀rí. kì í ṣe kí ni. kì í ṣe àpótí ẹ̀rí. tí wọ́n bá wá parọ́ mọ́ onítọ̀hún kọ́. tí wọ́n bá pa àwádìí náà ni ìwádìí bẹ̀rẹ̀ nìyẹn. bàbá ṣe nínú ìwádìí. yes. ṣé ìwádìí yóò jẹ mọ́ kẹ́ ẹ ṣí àpótí ẹ̀rí yẹn wò. a sì o a wò ó tán gbé inú ẹ̀ bóyá ó ti gbé páńpẹ́ ikú kan sínú ẹ̀ á wò. torí pé èyí tí ẹ bá wo ń bẹ̀ yẹn tó bá jẹ́ pé irú ẹ̀ ni wọ́n sọ pé ọmọ kan síwò tó kú sẹ́wọ̀n pé téèyàn bá síwò tó bá bá ìwò ń bẹ̀ èèyàn mọ̀ pé kò tó parun lóòótọ́. àti rí páńpẹ́ ikú tó wà nù ẹ̀ àti ohun tó pọ̀ ọmọ yìí nìyí. bàbá ṣé lóòótọ́ wá ní ìjọ yín bínú sí mi lórí ìgbésẹ̀ tí mo gbé nípa àpótí ẹ̀rí jò ní. mo ti ṣe live kan mo ní kán má bínú sí yín ohun tí kò yé yín ni nígbà tí mo rán àwọn ọmọ lọ sí gbọ̀ngàn kó tó di pé àwọn ọmọ yín débẹ̀ àwọn ọmọ mi ti kọ́kọ́ débẹ̀ nígbà tó àwọn ọmọ yín dé wọ́n jọ parapọ̀ wọ́n jọ ṣiṣẹ́ yẹn bó ṣe kàn ṣe ṣùgbọ́n ẹni tí ò bá dé gbọ̀ngàn ní ọjọ́ náà kò lè mọ ohun tí ń ṣẹlẹ̀ ẹni tí ò bá dé gbọ̀ngàn
ní ọjọ́ náà kò lè mọ ohun tí ń ṣẹlẹ̀. Ọjọ́ yẹn jẹ́ ọjọ́ ogun. Ẹni bá rí fídíò yẹn á mọ̀ pé ọjọ́ ogun tí ó lágbára ni. Tí a bá fi ọgbọ́n ọ̀run ṣe ní ọjọ́ yẹn, ẹ̀mí ìbá lọ o. Ẹ̀mí ìbá lọ. Gbogbo mọ́tò tán kó lọ bẹ̀ náà bá sì jó dànù. Gbogbo ilé yẹn náà bá jó. Pásítọ̀ yẹn gan wọn á pa. Ìdí nìyẹn. Yóò yé ọ̀pọ̀lọpọ̀. Mo sì sọ fún ọ nínú láìfù yẹn pé nǹkan yan lọ́run yẹn. Èmi fúnra ra mi nígbà tí mo ti rí ohun tó wà nínú àpótí ẹ̀rí ni mo fi yọ̀ǹda pé ẹ jẹ́ tú hàn wọ́n kí àwọn ará gbọ̀ngàn kọ́kàn wọn lè balẹ̀ pé àpótí ìkọlọpọ̀ mọ́. Àpótí ò bọ́mọ nílé. Ọmọ yẹ ò fojú kan àpótí rí. Ọmọ ti wà lọ́sibítù kan tó gbá àpótí wọlé. Ìdí nìyẹn bí nǹkan bẹ́yẹ bá ṣe fò la ṣe sọ òkú rẹ̀. Ìdí nìyẹn o. Kò sí ìjọ wa ò bínú sí yín ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ò yé wọn bínú. Àpótí ẹ̀rí kọ́lẹ̀ tú àpótí lásán ni. Thank you so much. God bless you. Bàbá, ǹjẹ́ ìgbésẹ̀ wa lórí ọ̀rọ̀ yẹn só ṣàkóbá fún ẹni tó ní ìjọ yẹn ni àbí ó ṣèrànlọ́wọ́ fún ni àbí ó ṣàkóbá fún? Kò ṣàkóbá fún rárá. Ó ṣèrànlọ́wọ́ fún ni. Torí pé tí ò bá sí ìgbésẹ̀ yẹn, wọ́n á ti pa bàbá yẹn. Wọ́n á sì ti jó church ẹ̀, wọ́n á sì ti jó inú ilé ẹ̀. Ó ṣèrànlọ́wọ́ fún ni o. Ìgbésẹ̀ yín yẹ gan-an ó tún ṣèrànlọ́wọ́ fún gbogbo àwọn alápótí ẹ̀rí pátá. Torí pé nísinsìnyí ajígìrì láti tètè mọ ojúṣe wa kàn má bà wá lórúkọ jẹ́. Torí ẹni tí ó bà ní lórúkọ jẹ́ kò ní kọrin bí èèyàn, kò ní gbé orin bí èèyàn ṣe kọ. Ẹ ṣé bàbá. Tó ká ẹ tó lọ mo fẹ́ kẹ́ ẹ fóun lẹ̀ fún gbogbo àwọn alápótí ẹ̀rí tó bá jẹ́ pé tí wọ́n kó nú ẹ̀ yàtọ̀ sí ní tó yẹ kó wà nú ẹ̀ kí wọ́n mọ̀ múra lẹ̀ o nítorí pé ẹ ṣe tán láti tú kẹ́ ẹ sì mú tí ó bá dáa kẹ́ ẹ yọ dànù ẹ̀yin ẹlẹ́rìí kẹ́ ẹ lè máa lọ. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹlẹ́rìí pátá tó ní àpótí ẹ̀rí sílé tàbí tó tún ní ọ̀pá ńlá baba méjìlá tó ń wọlé májẹ̀mú tó rí i pé ìgbésẹ̀ ń kò ṣe déédéé kò bá ti Ọlọ́run mọ́ tí ò bá ti gbogbo ìlànà Kérúbù náà Séráfù mú láti èní lọ. Mo rọ̀ yín ìwọ tó lápótí ẹ̀rí tó mọ àpótí ẹ̀rí yẹn lò tàbí tí ìwọ gan ọmọ tó ń dì í nú ẹ̀ tètè pè wá. Àpótí ẹ̀rí yẹn lò tètè pè wá kó jẹ́ ká bọ̀ wò ó tó bá gba àtúnṣe ká bọ̀ túnṣe torí pé ènìyàn kì í gbọ́n ju ohun tí èèyàn mọ̀ lọ. Lídìí èyí kẹ́ ẹ bá ṣe yẹ á ràn yín lọ́wọ́ but tó o bá wá kọ̀ tó o sorí kúkú pé o tóbi ju Ọlọ́run lọ àwọn task force ń bọ̀ wọ́n ka ọmọ lé ó sì mọ̀ pé Ọlọ́run ni Ọlọ́run torí pé wọ́n kọlù ọ́ àwọn sì gbé ọ dé police station. Ẹlòmíràn máa ṣàpótí ẹ̀rí tí ó dẹ́wọ̀n o. Ẹ tètè ronú sí i. Mo gbà yín níyànjú ni. Orúkọ yín bàbá? Orúkọ mi ni Bishop Primate Olú P.O. Dada Baba Wonderful Àgbà, President fún the Covenant Box of God Association ní gbogbo Nàìjíríà. Ẹ ṣeun bàbá. Ìgbà tí ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ lẹ́tí ní ká make sure pé àgbè yín wa ẹ fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ni. Inú mi dùn pé Mọ́gàjí sọ pé ẹ má wọrí àwa náà sì mú àdéhùn wa ṣẹ. Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun adúpẹ́ o. Mọ́gàjí bí àwọn bàbá ṣe ń dìde torí mo fẹ́ sọ̀rọ̀ bá mi play àwọn kinní o. Ẹ bá ń play àwọn kinní o. Ó máa wọlé nǹkan. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà mo fẹ́ kẹ́ máa gbọ́ àwọn nǹkan tí ẹ fẹ́ wò yìí o. Oríyọmí Hamzat lórúkọ mi. Èmi kì í ṣe ojú ọmọ o. Èmi kì í ṣe ojú ọmọ o. Bóyá
torí bí mo ṣe jáde tí mo ní ẹ má bínú ẹnìkan lè mọ àwọn kan lè mọ rò pé àwọn ni mò ń bẹ̀ àá ìbẹ̀ yín o rárá mi ò bẹ̀ yín o mo ń bẹ̀ gbogbo tí ń jẹ́ Kristẹni nítorí pé mo dẹ̀ ń bẹ̀ gbogbo tí ń jẹ́ àwọn tó ń lo àpótí ẹ̀rí nítorí pé mo feel pé ó dùn wọ́n kì í ṣe pé torí pé mo ṣe tí ò yẹ kí n ṣe ṣé ń gbé yín débẹ̀ lọ́la òde yìí tí n bá tún gbọ́ pé àpótí kan èèyàn sì wò ó ń wúkọ́ lásán ó ń pẹ́ ẹ̀jẹ̀ èmi ò sí o ń gbé àpótí àtàlápótí o má bí mi bóyá ń bọ́ ló ti lágbára ẹ̀ ta ló ránṣẹ́ ta ni kìnìún kan màá gbé àpótí màá gbé alápótí ń sì wò kò sì sí tí ó ṣẹlẹ̀ tí mo bá gbọ́ pé àáfàá kan ó nílé àìwọ̀ kan táwọn èèyàn kan wọ̀ tí wọ́n ń ṣubú lulẹ̀ ń ṣílẹ̀kùn rẹ̀ ń wo tó wà ń bẹ̀ má wò pé kí ló gbójúlé kò sí tọ́kàn wọn pẹ̀lú yẹn wọ́n lọ mọ tó gbójúlé ìwé náà mọ tí mo gbójúlé ẹ sì kìlọ̀ fún ọkùnrin kan tó mu ògógóró yó tán tó lóun ríran orí ọmí kọ́ ló ríran sí o ò máa tó ń ṣe just beer parlour talk ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn everybody ló ń sọ pé rí ọmí gbójú lágbára kan ó gbójúlé kinní kan mo gbójúlé agbára tí mo gbójúlé kí agbára tó ju agbára lọ ni agbára tí ò ṣe kọlù ni àpáta ìdìgbòlù ni agbára tí ò ṣe tákù ni agbára tí ikú gbọ́ tó sádànù agbára tí àìsàn gbọ́ tó sádànù agbára tí ẹ̀yin oníradàradà òpùrọ́ òsì tẹ́ ẹ rí tẹ́ ẹ dànù bí èlùbọ́ ni èmi kọ́ lórí ràn sí kì í ṣèmi Oríyọmí Òkìkí ọmọ Amúsà bọ́lọ́run bá rán ìyànṣẹ́ yóò fún ní irinṣẹ́ tí ó fi jẹ ẹni èmi kì í ṣe ojú èèyàn o ìyìn sì bẹ̀rù yín kankan ìyìn bẹ̀rù yín kankan rárá bí ṣe wùdí ọmọ ẹ ṣe kó Oríyọmí kí lẹ ṣe fúnra yín gan kí lẹ ṣe fúnra yín Oríyọmí ò lágbára àti ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá ọ̀sọ́jọ́ sọlọ ni tó bá sọ ọmọ rẹ ló kú tí ó sí àpótí wò kú láti sọ pé mò ń clear ara mi I am not clearing myself èmi ti yẹn mo ti lọ nìyẹn ibi tẹ́ ẹ ti ṣe dandan yẹn tẹ́ ẹ bá tún ṣe nǹkan míì tá a tún rí àtúnṣí àpótí ẹ̀rí ebi Kristẹni ẹgbẹ́ yín ọmọ ẹ̀mí ẹgbẹ́ yín ọmọ ẹ̀rí ẹgbẹ́ yín ló lọ sí àpótí wò ló sí àpótí ẹ̀rí wò tó bọ́ọ̀lù gbòhùn bẹ́ẹ̀ náà ṣé bá gbé wá gbogbo èèyàn lórí social media náà eégún tó bá ti jáde ó ti kúrò láìwò bí nǹkan míì tún ju àpótí ẹ̀rí lọ tí ọ̀rọ̀ bá dọ́dọ̀ ti wà tó jẹ mọ́ investigation àwa ó sì wò má lè oṣù sí àfẹn tí ò nílé bá láyé ṣe ti gbọ́ forget about religion my religion ó dúró báyìí tí mo bá ń ṣe kọ́kọ́rọ́ alátẹ̀lọ́wọ́ tó bá jẹ́ pé discretion ẹ̀yin onírìlíjọ́ dé yẹn kankan ò sọ fún yín pé kẹ́ ẹ lọ wo àwọn ètò tá a ti ṣe sẹ́yìn àti tá a tún ṣe lọ́wọ́ nípa ẹ̀sìn tẹ̀bí sọ pé ẹ̀sìn nìyẹn I don't care about what you are saying ẹni tó mẹ́jọ wá Kristẹni ni ẹni wọ́n gbọ́rọ̀ ẹ̀ wá Kristẹni ni kí lẹ̀ bá sọ ná ká ní mo lọ sírú gbọ̀ngàn yẹn at the end of the day bá ti kú òun bẹ́ẹ̀ wọ́n sọ ná sílé máa yẹn wọ́n ṣe máa yẹn léṣe wọ́n bà gbogbo bẹ̀yẹn jẹ́ kí lẹ́ máa sọ ná. We are professional to the core. Tó bá ní nǹkan tí ń bí ọnú, Ọlọ́run ó bọ̀ yanjú ẹ̀. Bí ó sì yanjú ẹ̀, ìbànújẹ́ rẹ̀ ò pa wá lẹ́rìn. Àìbànújẹ́ bá ti pé ìdàgbàsókè bọ́lọ́run ṣe dá wa nípa ọlẹ́rìn ní dùn wá láti ẹnìyẹn. Iṣẹ́ táwa gbà là ń ṣe. Bó bá tún dàárọ̀ ọ̀la, mi regret pé mo ṣe àpótí ẹ̀rí wò. Get me right o. Tí n bá tún rí nǹkan tó jọ lọ́la, èmi ò sì wò ni wọ́n ní tí wọ́n lọ pààyàn ni mo dín pẹ̀lú tí wọ́n bá ní wọ́n wọ chọ́ọ̀chì yẹn wọ́n kú ṣé bí ẹni tó ń worship nínú chọ́ọ̀chì yẹn gangan ẹni tó ń worship nínú chọ́ọ̀chì yẹn ló sọ fún bàbá ọmọ pé àpótí ẹ̀rí lọmọ ẹ̀ síwò tó fi kú náà ẹni tó ń worship nínú chọ́ọ̀chì yẹn ni òun ṣe pé ẹni yẹn wá láti ta náà ẹni tó ń worship nínú chọ́ọ̀chì yẹn ló sọ ó ní àpótí ẹ̀rí lọmọ ẹ̀ síwò tó fi kú
àwa o lọ́dọ̀ ti wá o gbogbo ntọ́ bá ti jẹ mọ́ investigation lórí tí wọ́n bá gbé wá bá wa àwa á ṣiṣẹ́ lórí ẹ̀ o bọ́mọdé sì sojú mísímísí bí ẹni ó fẹ́ sunkún lágbàlagbà sì pé ìpéjú òrùn bí ẹni tí ó gbé èèyàn mi òdodo ọ̀rọ̀ onífẹ́nu àwa ṣètàn kó ń débẹ̀ ni bó bá ṣe rí láṣọ ọkùnrin tó ríran àánú rẹ̀ ń ṣe mí àánú rẹ̀ ṣe mí tó wáyé pọ̀ ọmọ ẹni tó ríran èké sí ni tó wáyé pọ̀ ọmọ ẹni tó ríran èké sí ni àkóbá ti ṣe bẹ́ẹ̀ wọ́n á sẹ́ẹ̀tì fíìmù sí ẹ wọ́n sẹ́ẹ̀tì fídíò sí ọ lójú ìgbà tẹ́mi ń bọ̀ wá bá ọ èmi ti kọ lẹ́tà kó òun bọ̀ nù o èmi fẹ́ẹ̀ dé ọyẹ sẹ́ẹ̀tì fídíò òun jàǹràn aláǹgbè ìtọ́kàn ti faná sílé kókó ẹ bá fẹ́ trend ọmọ trend lọ ọlọ́run ló fún mi lóko yẹ ẹ máa lò bó ṣe wù yín ṣùgbọ́n kẹrù ń bà mí èmi ẹ̀rù ọlọ́run lèmi bá o ẹ̀rù ọlọ́run ni mo bá bẹ̀rù èèyàn kankan ó bẹ̀rù ọlọ́run ìgbàgbọ́ yín nìyẹn ìgbàgbọ́ tèmi náà mú mi lára dáná what are you saying wọ́n sí àpótí ẹ̀rí kan wọ́n bólúgbò nínú ẹ̀ ẹ wá la ṣe sí mi táwọn ọba sí yẹn báwo la ṣe fẹ́ gbà pé kò sí tó lè pa ọmọ yẹn lára ń bẹ̀ àbí akànfilẹ̀ tá a tún tán jù bẹ́ẹ̀ yẹn lọ tá a tán jù bẹ́ẹ̀ yẹn lọ ká máa tú gbogbo kátìmí tó wà nínú ẹ̀ ká máa béèrè pé ṣé kátìmí tó ẹ̀ kó wà nínú ẹ̀ ló wà nínú ẹ̀ yẹn àbáwọn alákòótì ẹ̀yìn náà kọ́ ní wá tí wọ́n sọ̀rọ̀ yìí sí èyí tẹ̀ ń sunkún jẹ lẹ́kùn lọ. Mágàjí ẹja fíìmù wọn tẹ́ ń ṣe. ọ̀rọ̀ àpótí ẹ̀rí part 2 òun ni mo kọ́kọ́ fẹ́ sọ. prophetess Èṣùẹ̀mí wọ́n ti jáde láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí tí wọ́n gbé lọ sí àdídìgbò lẹ́kọ̀ọ́ tí wọ́n sọ. ọ̀rọ̀ àpótí ẹ̀rí part 2 òun ni mo kọ́kọ́ fẹ́ sọ. mo ti wo gbogbo fídíò yẹn mo ti wo tó mo ń tẹ̀lé bàbá Oríyọmí lọ àkọ́dì nǹkan tí wọ́n sọ ibi tí ó láǹdì sí ni pé bàbá Oríyọmí bọ́ síta wọ́n wá àplọ́jì lọ́wọ́ gbogbo kérúbù àti sẹ́ráfù wípé àwọn gbé àpótí ẹ̀rí yẹn wá sí ọ́fíìsì wọn torí nǹkan ṣe ṣe àplọ́jì nìyẹn o but èmi fúnra mi èmi ò mọ̀ pé wọ́n gbé àpótí yẹn wá sí ọ́fíìsì èmi ò mọ̀ bọ̀gbà tí mo rí àwọn fídíò yẹn mo rí wípé wọ́n gbé àpótí ẹ̀rí yẹn but kí nìdí tí bàbá Oríyọmí torí mo rí àwọn ọmọ sẹ́ráfù kan à ń jáde à ń sọ̀rọ̀ wípé báwo ló ṣe yẹ kán gbé àpótí ẹ̀rí yẹn wá síbẹ̀ yẹn ṣó yẹ kán gbé àpótí ẹ̀rí yẹn wá sí ọ́fíìsì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo wá fẹ́ tọ̀mọ́lẹ̀ kékeré sí fún wa iná ọmọ ò ní jó wa o bí orin kan ni ẹni tó kàn ló mọ ìjì ń jà nínú ayé mo dúpẹ́ ó Jésù ìjì ò jà mí ó bàbá iná ọmọ kì í ṣe nǹkan tí wọ́n máa ní ẹ kó lọ ṣẹlẹ̀ sí ọ̀ngbà ẹ kó rí bó ṣe máa ń rí lára ọlọ́run ò ní jẹ́ ká ríru ẹ̀ àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí kí ọlọ́run Mósè Orímọládé kó bá mi tù wọ́n nínú gbogbo ọmọ yín tó kù lórúkọ Jésù wọn á sanjọ́ fún yín ìdílé tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí ọlọ́run á bá mi tù yín nínú ẹ ò ní rí kú ọmọ mọ́ àwọn ọmọ tó kù wọn á da yẹ̀pẹ̀ bò yín wọn á sin yín ẹ jẹun wọn dalẹ̀ nígbà tí mo wo fídíò tí bàbá Oríyọmí ṣe ẹ rí pé bàbá Oríyọmí ò sí nílé èmi mọ̀ pé wọ́n ló wà nílé àwọn fúnra wọn náà jọ lọ gbé kí nìdí tí bàbá Oríyọmí lọ fi gbé torí ṣe rí tí nǹkan bá bà wá mo rí wa wípé tó bá ti ta sọ́dọ̀ wa báyìí àwa fly out ẹ ní sọ̀rọ̀ níbi tí kíni yẹn ti ṣẹlẹ̀ Rome 12:9 bàbá mọ̀mọ́ ó ní ní ti ìfẹ́ fi ìyọ́nú fẹ́ràn ara yín ó ní ní ti ọlá ẹ fi ti ẹnìkejì yín ṣáájú Rome 12:9 tó o bá ní ìfẹ́ ọmọlàkejì ṣé àpótí ẹ̀rí ló yẹ ká dùn ni àbí ẹ̀mí tó sọnù ẹ̀mí tẹ́ ẹ̀mí lè dá padà mọ́ ẹ̀mí ọmọ odidi ọmọ mọ tí ọmọ yẹn fẹ́ dà láyé ṣùgbọ́n mo rí wípé ó bà wá ibi tó bà wá làwa ń sọ̀rọ̀ sí nígbà tí mo rí àwọn sí àná ẹ̀sìn kan tó jáde mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ara àwọn ẹlẹ́rìí ò mọ́ tán bá ní owó kan jalè níbì kan ẹni tó ní nǹkan ló mọ̀ ẹni tó ní nǹkan ṣùgbọ́n gbogbo ẹni tó bá wà ní sọ̀ráǹdì yẹn ara wọn ò mọ́ kí nìdí tí bàbá Oríyọmí fi ṣe nǹkan tó ṣe yẹn fún ẹni tó ń ṣe investigation fún ẹni tó jẹ́ àwọn journalist ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣá tán bá ní kèsì kan wà níbì kan gbogbo nǹkan tí ènìyàn fi ń ṣèwádìí ló máa fi ṣèwádìí ní jọ́ọ̀jì wípé àbí irọ́ ibi báyìí la máa wá sí àní wá síbí rárá
ẹni tó bá fẹ́ ṣòtítọ́ ẹni tó bá fẹ́ kó àkóyawọ́ nǹkan gbogbo nǹkan tán bá ti lè mẹ́sàn pé eléyìí wà ńbẹ̀ ẹ rí àwọn ọlọ́pàá tán bá fẹ́ ṣe investigation wọn tán bá ti lè mẹ́sàn orúkọ gbogbo orúkọ yẹn làwọn ọlọ́pàá máa lọ wọn á lọ máa ṣe investigation wọn wọn á fẹ́ wo connection wo ló wà ń bí tán fi rídìí òótọ́ mú òun ni ìgbésẹ̀ tí bàbá Oríyọmí gbé kán ní wọn dárúkọ àpótí ẹ̀rí rárá sí ọ̀rọ̀ yìí kò sún tó kan àpótí ẹ̀rí ìgbé kí ni bàbá ọmọ mú wá síbẹ̀ ni wípé ọmọ ṣí àpótí ẹ̀rí ọmọ kú wọn sọ kẹ́ẹ̀sì tán mú wá ní yẹn wọn sọ wípé ṣe lára ọmọ òyá o wọn gbọ́mọ lọ hospital o àwọn olówó ọmọ ṣí àpótí ẹ̀rí lọmọ kú ṣe mọ̀ pé kẹ́ẹ̀sì tán bá mú wá síwájú ènìyàn òun ni wàá ṣiṣẹ́ lé lórí ṣó ti yé ókè tó bá èmi tí mò ń sọ̀rọ̀ yìí tí èmi náà bá fẹ́ àpótí ẹ̀rí báwo èmi náà fẹ́ mọ kí ló wà nínú àpótí ẹ̀rí tí ọmọ ṣí tó pààyàn wàá fẹ́ wa tótó kí ojú everybody lè ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ṣe sọ o báyìí lọ̀rọ̀ ṣe rí o bọ̀ o gbọ́dọ̀ ṣe investigation sí gbogbo ẹ̀ ìwọ tó bá fẹ́ ṣe journalist ìwọ tó bá fẹ́ jẹ́ tẹ́ ń ṣiṣẹ́ orú bàbá Oríyọmí ṣe yẹn o gbọ́dọ̀ bò sẹ́yìn ìka kan o ò ní gbèsè kan bọ́ọ̀rọ̀ bá ṣe rí ilẹ̀ gbọ́dọ̀ dájọ́ ẹ̀ tí mùsùlùmí bá ṣẹ̀ tó bá ti jẹ́ mùsùlùmí ló jẹ̀bi sọ fún mùsùlùmí wípé o jẹ̀bi wọn ò wí ibẹ̀ kan kú bẹ́ẹ̀ tó bá jẹ́ kìrìsìtẹ́nì náà gbé wá síwájú yín tó bá ti jẹ́ kìrìsìtẹ́nì ló jẹ̀bi sọ fún kìrìsìtẹ́nì wípé ẹ lóòsà ẹ jẹ̀bi dàsọ ṣùgbọ́n tẹ́ bá ti ń fi ẹ̀sìn ṣe ẹ ní lè ṣerú iṣẹ́ yẹn ẹ̀yin tẹ́ wà ní orú iṣẹ́ tẹ́ ìjọ ń ṣe yẹn ẹ gbọ́dọ̀ máa sọ òtítọ́ torí ẹ̀yin ni agbẹnusọ fún ará ìlú ẹ ń jà fún ẹ̀tọ́ ọmọ ará ìlú wípé kí olóòótọ́ kó má kú sípò kà kí ni àwọn ènìyàn ṣe ń sá lọ ọ̀dọ̀ Oríyọmí gan torí àwọn kan sọ pé ẹjọ́ sóríyọmí jẹ́ police station ni ẹ̀yin náà tẹ́ wá lọ ń gbẹ́jọ́ ṣé ẹ rí police station lẹ̀kẹ́ tó lọ bóríyọmí ni kí ló dé tẹ́ mú ẹjọ́ lọ Àgídìgbò gan kò sí adájọ́ mọ́ kò sí lọ́ọ̀yà mọ́ kò sí police station mọ́ kí ló ṣẹlẹ̀ sí Nàìjíríà tó fi rí bẹ́ẹ̀ wọ́n rí wípé táwọn bá gbé ẹjọ́ lọ bóyá police station ìdájọ́ bọ́n ṣe máa ṣe ó máa pẹ́ ó máa fà á lẹ̀ ó máa ṣe ẹ̀wọ̀n ní tètè dá wọn lóhùn òun ni everybody ṣe ń wá way out irú àwọn wo la tún lè lọ bá tó máa gbèjà wájà òun náà ṣe ń lọ Oríyọmí kì í ṣe pé wọ́n rí police station kì í ṣe pé wọ́n rí ibi tán lè gbẹ́jọ́ lọ ṣùgbọ́n wọ́n mọ̀ pé tá a bá rí ọmọ ẹnìkan bíi tiwa ó máa gbèjà wa á lè bá wọn ọlọ́pàá sọ̀rọ̀ á tètè yá òun ni ẹjọ́ ṣe máa ń tọ̀dọ̀ Oríyọmí tán fẹ́ fi sọ Oríyọmí di adájọ́ ọ̀sán gangan torí wípé agbẹnusọ ọmọ Yorùbá ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni ohun tẹ́jọ́ ṣe ń lọ sí Àgídìgbò nìyẹn kì í ṣe pé àwọn èèyàn mọ̀nà ọlọ́pàá láti lọ torí ibi tá a bára wa òun ló fà wọ́n gbé ọ̀rọ̀ wá síwájú mi wípé àpótí ẹ̀rí ṣe báyìí àpótí ẹ̀rí náà ni màá lọ bó bá jẹ́ mi ìyáálé Mósè èmi náà fẹ́ mọ̀ nǹkan tó wà nínú àpótí ẹ̀rí tó pààyàn wáì ṣọ́tiyé wàá máa wá dífin tó tò ní kí torí ṣé mo wípé a ní àwọn ará ìlú yẹn wo èrò bó ṣe pọ̀ wọ́n fẹ́ lọ síbẹ̀ yẹn láti lọ jà fúnra wọn láti lọ gbèjà òkè tá a bá fi wọ́n lẹ̀ kán dáná sun gbogbo àtàpótí ẹ̀rí àtìgbà kán dáná sun gbogbo ẹ̀ wọn ò ní rìdí ọ̀rọ̀ mọ́ wọ́n lè ní àpótí ẹ̀rí yẹn gangan ní tòótọ́ òun ló mú jẹ ṣùgbọ́n ẹnìkan bá wọn dá sí ẹyẹ má wọrí o èmi ni agbẹnusọ yín màá bá yín dá sí ẹ ṣáà ní sùúrù ẹ kú tẹǹpà ó gbé àpótí ẹ̀rí tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ a ní choice mọ́ bí nǹkan bá ti lè ṣẹlẹ̀ báyìí ohun tí ò ṣẹlẹ̀ rí máa ṣẹlẹ̀ torí ó ti ṣẹlẹ̀ náà nìyẹn wọ́n dẹ̀ gbé àpótí ẹ̀rí nìyẹn ókè gbogbo ayé ẹjẹ́ á rí o. eré lẹ pé àbí mi ò bá yín ṣeré ẹ̀yin àpótí ẹ̀rí kan lélẹ́yìí o ẹ̀yin abẹ́rẹ́ àpótí ẹ̀rí lọ́síwò yẹn o ẹ ti ṣòfò ẹ wo ohun tó wà ní àpótí ẹ̀rí ẹ wòran ẹ ráwọn alápótí ẹ̀rí ẹ rò pé mò ń bá yín ṣeré ni mi ò bá yín ṣeré ẹ tí ì mọ nǹkan kan ẹ múra sílẹ̀ mò ń bọ̀ lọ́dọ̀ tiyín náà àtiwọ́ tó wà lọ́gbọ̀mọ̀ṣọ́ tó gbẹ́kànga síbi gbogbo bẹ̀yẹn mo ṣì ń bọ̀ wá tú eré rẹ̀ pé mò ń bá yín ṣe ni do you think I'm joking? I'm not joking with anybody yẹ wà àpótí ẹ̀rí ẹ wà àpótí ẹ̀rí o àwọn alápótí ìsọnù ẹ wo olúgbòhùn ẹ wo olúgbòhùn ẹ wo olúgbòhùn ẹ wòran oríṣiríṣi ìwo ṣé ṣọ́ọ̀ṣì lélẹ́yẹ báṣìírí gbogbo yín ṣe máa túrè ẹ fẹ́ ẹ̀kọ́ ẹ rò pé mò ń bá yín ṣeré ni mo ṣe ń mẹ́yà bọ̀ lápò ni mi ò tí ì dé èmi àdébá ọ̀rọ̀ àpótí ẹ̀rí ti wá di àríyànjiyàn báyìí o. àpótí ẹ̀rí wà nínú bíbélì lóòótọ́ àpótí ẹ̀rí òríjìnà sí wà ẹ má sì fi gbé ẹ̀yin alápótí ẹ̀rí o àpótí ẹ̀rí gidi sì wà o àpótí ẹ̀rí gidi sì wà. but tó wà ń bẹ̀ ni wípé gbogbo ẹ̀yin tẹ̀ ń sí àpótí ẹ̀rí fún yàn
tẹ́ ẹ bá lọ tọ́sẹ̀ mọ tí wọ́n padà á gbé sínú àpótí ẹ̀rí wọn. Ẹ̀yin tẹ́ lápótí ẹ̀rí mi ò tàbùkù yín o, mi ò bú yín o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíì ò gbé olúgbòhùn sínú àpótí ẹ̀rí rẹ̀, ẹlòmíì èpè burúkú ní ògbé nínú àpótí ẹ̀rí rẹ̀. Àwọn mi ọ̀nà ẹran sí àpótí ẹ̀rí báyìí, àpótí ẹ̀rí ẹran ó sì gbẹ láàyè. Àwọn ẹlòmíì ọ̀nà ẹyẹ ẹtù sí àpótí ẹ̀rí báyìí, ẹyẹ ẹtù yóò sì gbẹ lódidi. Tọ́lọ́run ọba téèyàn ọba rí ọ, Ọlọ́run adákẹ́dájọ́ ń rí ọ. Sápótí ẹ̀rí sì wà. Bàbá Olúṣẹ́gun Àjàyí wọ́n interview wọn, bàbá tó lórí òkè Àgélú, wọ́n sọ wípé kò sí tó ń jẹ́ àpótí ẹ̀rí mọ́. Ẹ̀yin tí ẹ gba ẹ̀kọ́ kẹ́ tó mọ̀ sí àpótí ẹ̀rí, ẹ má bà àpótí ẹ̀rí gidi jẹ́ fáwọn tó ní o. Ẹ̀yin tẹ́ ẹ wá lẹ́rìí tí àpótí ẹ̀rí yín jẹ́ àpótí ẹ̀rí òtítọ́, ṣé ẹ kì í ṣèpàdé ni? Tó bá ṣe pé ẹ máa ṣèpàdé, ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì ló yẹ kẹ́ ẹ ti tì pa o. Tó bá ṣe pé ẹ máa ṣe ìpàdé ẹ̀yin tẹ́ ẹ lápótí ẹ̀rí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ kẹ́ ẹ lọ fọlọ́pàá gbé, tó yẹ kẹ́ ẹ bi wípé ta ló ṣe àpótí ẹ̀rí fún ọ. Ẹlòmíì àpótí ẹ̀rí gan pa ọmọ rẹ̀ tó bí o. Ẹlòmíì àpótí ẹ̀rí máa sọ ọ́ dolòṣì ni, láti ìgbà tó bá ti gbà àpótí ẹ̀rí báyìí yóò sọ ọ́ dolòṣì ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ló gbé wọn òkú òun yàrá kan tí wọ́n tó lápótí ẹ̀rí, táyé wọn ò sì padà fògo fọ́lọ́run. Sápótí ẹ̀rí gidi ni. Ẹlòmíì ń bẹ Ọlọ́run ọ̀sọ́ wípé kó lẹ́rìí, ẹ̀rí wù mí lọ́pọ̀ jù lásìkò tá a wà yìí. Àwọn èèyàn ń sẹ́rìí, èmi náà fẹ́ máa ṣe àjọ̀dún ẹ̀rí. Ló sún wọn di ara àwọn tí ń lápótí ẹ̀rí o. Ẹ̀yin tẹ́ ń sẹ́rìí fún yàn, ẹ lọ sọ́ra yín, ẹ ṣèpàdé àlàáfíà. Gbogbo àwọn tẹ́ ń ṣe àpótí ẹ̀rí fún, gbogbo wọn ni wọ́n fi ń lò fún nǹkan mi. Àpótí ẹ̀rí ẹyọ kan ló wà, kò pé méjì. Ẹyọ kan péré ló wà. It's one, kò pé méjì. Àpótí ẹ̀rí Olúwa gbogbo ayé ẹyọ kan ni. Bíbélì sọ pé ó wà ní Jerusalem títí di òní olónìí. Sórí o ti rí Bíbélì kan. Ṣé ká kà nípa ìtàn àpótí ẹ̀rí, ká mọ̀ nípa àpótí ẹ̀rí díẹ̀. Bíbélì wo nìyẹn? Ṣé ti Dragona bí tí ẹ kọ́kọ́ ta fìtì Dragona sílẹ̀ kọ́kọ́ ti ẹ gbọ́ nǹkan tí àpótí ẹ̀rí sí, nǹkan tó ń pè ní àpótí. Ẹ káàbọ̀ padà, Mọ́gàjí sí òsì kan. Kò sí. Ṣé wọ́n ti rí tán wá àbọ̀n rí ni? Mẹ́rin náà ni. Ẹ ṣe kádókè lọ́nà àbí bò ní ṣe àbọ́jà yín sì kù díẹ̀. Ọjà kú o. Ọ̀yà ìtàdé. Gẹ́rẹ́gẹ́ láago 11 alẹ́ lù láti iléeṣẹ́ rédíò Àgídìgbò 88.7 FM Ìbàdàn. Àlejò wa wà ń kalẹ̀, Mọ́gàjí, kí n tó dá yín dà lẹ́ẹ̀kan sí i. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lálẹ́, gbogbo ẹ̀yin tẹ́ cover apology mi, ẹ tún bá ń cover statement yìí. Mi ò bẹ̀bẹ̀ kẹ́ ẹ mọ́ bá a fi nǹkan ṣe mí o, agbára tí ń bẹ lọ́wọ́ yín tó ju tọ́lọ́run lọ yẹ. Gbogbo múlẹ̀ tẹ́ máa ṣe fáwọn èèyàn tí wọ́n máa wá bá yín lé, ẹ máa pera yín ní tọ́lọ́run ò pè yín. Mi ì ní ẹ má lò fún mi o. Mi ò bẹ̀rù yín kankan. Mo mọ̀ yín gan ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín tẹ́ ń gbé ṣe fanda ní ojú rí kíní tẹ́ ń ránṣẹ́ sí mi. Ẹ̀yin tí ń fa báyìí tí ń fún lẹ́gbàájì ni o. Oríyọmí ò ṣẹ̀ntẹ́ ẹ̀ lè máa ṣe bẹ́ẹ̀. Ẹ má tú ara yín láṣìírí o. Ẹ pera yín, ẹ bára yín sọ̀rọ̀ o. Kì í s'Oríyọmí o, kì í s'Oríyọmí o. Eléyìí ṣe pé bóyá èèyàn proud àbẹ́ èèyàn ń ṣe kinní kan, mo ti fún yín ní very long rope to pull. Mo dẹ̀ rò pé ẹ pera yín padà, mo dẹ̀ rí pé ẹ ṣetán láti pera yín padà. Oríyọmí Hamzat, gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀ní tẹ́ ẹ fẹ́ ṣe nítorí àpótí ẹ̀rí,
go ahead and do it. I am not begging you. My apology. Mo fi ń appeal sí àwọn olódodo, àwọn tó gbé nǹkan gidi lọ́wọ́, àwọn tó gbé ẹ̀sìn lọ́wọ́ tí wọn ò ṣẹ̀sìn. Mi ìbá ẹ̀yin ẹlẹ́sìn olóòórùn rádaràda ìbá yín sọ̀rọ̀. Èyí jẹ́ pé oríṣiríṣi kéèsì yìí wọ́n ti gbé wá sọ́dọ̀ wa tẹ́ fún àwọn obìnrin tó wá sọ́dọ̀ yín ní nǹkan jẹ tí wọ́n dọ̀tá àyà wọn tí wọn ò ní mọ́gbọ́n bímọ 3 4 fún yín. Tí Ọlọ́run ò pè tẹ́ ń pera yín tẹ́ lọ kọ́ṣẹ́ tí wọ́n dẹ̀ ti kọ́ṣẹ́ kìnnìkan ti free. Tẹ́ pé ẹjọ́ bá sóògùn kó sóògùn, ẹjọ́ bá sin lọ́hùn kó sin lọ́hùn. Lè halẹ̀ mẹ́mi o. Èmi ò sínú ẹ̀tẹ́ lè halẹ̀ mọ́ o. Mo tún sọ fún yín lálẹ́ òní. Tí bá tún rí mi ìjọ mi, mo tún gbé bọ̀. Kódà tí ó rí ọ jẹ́, tí bá rí mi ìjọ mi, mo tún gbé bọ̀. Ọlọ́pàá ti mẹ́gún, eégún tó gbé ẹ̀kú sórí. Ọlọ́pàá mú. Kò ṣe eégún lọ́pàá yẹn. Àwọn ọmọ ẹ̀yìn eégún ni wọ́n ṣèyàn léṣe. Ọlọ́pàá mú eégún tẹ̀kútẹ̀kú, ayé ò parẹ́. Láyé ìgbà kan, bọ́lọ́pàá bá dá mọ́tò dúró, tó bá rí láwà nínú ẹ̀, tó bá ti rí àwọn àfáà tó lówó láwà yóò ní wọ́n máa lọ ni. Nígbà tí ayé yahoo bẹ̀rẹ̀, tí ayé àwọn Boko Haram bẹ̀rẹ̀, bọ́lọ́pàá bá dá mọ́tò dúró pẹ̀lú láwà ní, wọ́n serious searching náà ń ṣe. Àwọn ọlọ́pàá lọ dúró ní òjì, wọ́n lọ dúró níbi tí wọ́n ti ń ta kíní aláìwé ọmọ nǹkan kan. Àwọn tó bá lọ ra nǹkan bẹ̀, ọlọ́pàá ń dá wọn dúró, wọ́n yẹ báàgì wọn wò. Gbogbo ẹrù tí ọba ti ṣe é tú wò kó mọ̀ dọ́dọ̀ Oríyọmí. Tó bá dọ́dọ̀ Oríyọmí, wọ́n tú wò. Inú bá ń bí, inú ń bí fẹ́lẹ́ dá ẹni. Oríyọmí ò bẹ̀rù ẹnì kankan o. Mo bẹ̀rù Ọlọ́run, ṣùgbọ́n mo bọ̀wọ̀ fún gbogbo Kìrìsìtẹ́nì àti gbogbo Mùsùlùmí tó bá dúró lójú ọ̀nà tọ́lọ́run. Kódà mo bọ̀wọ̀ fún gbogbo oníṣẹ̀ṣe tí ọba fi àbòsí ṣe é. Ṣùgbọ́n kẹ́nìkan wá máa ṣàbòsí, kó máa ṣiṣẹ́ láabi, kó wá máa wò pé pẹ̀lú bóríyọmí ṣe ń bá a lọ yìí, ó ṣeé ṣe kán gbọ́rọ̀ òun dọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan kí ni wọ́n wá máa bí, kó wá máa wò pé irú kọ́jọ́ òun mọ̀ pé nílò nílé ṣe Fóríyọmí, kò sí tẹ́sí Fóríyọmí. Ìwọ tó ríran òṣì, ìwọ ìran èké, Gbénga Adébóyè, ó tètè kú lóòótọ́ ẹ bá sọ, ṣùgbọ́n ọmọ rẹ̀ ò lè tètè kú. Tọ́ba Ọ̀pálẹ́yẹ tètè kú, ṣùgbọ́n ọmọ rẹ̀ ò lè tètè kú. Kọ́lá Ọláwuyì tètè kú, ṣùgbọ́n ọmọ rẹ̀ ò lè tètè kú. Bẹ́ẹ̀ ni, ikú tí ń bá kú, bàbá mi ti bá ń kú. Ṣé ẹ ti gbọ́? Ẹ ṣe gbogbo ohun tó bá wù yín. Ẹ rìnrìn àjò tó bá wù yín nítorí àpótí ẹ̀rí. Ẹ mọ̀ pé Ọlọ́run yìí ṣẹgbẹ́ ẹnì kankan. Nítorí òdodo la fi ń ṣiṣẹ́ tiwa. Ṣé ẹ ti gbọ́? Mo ti ṣí àpótí ẹ̀rí wò. Mo gbé lá níbi ò tí ẹ̀ ṣàpótí ẹ̀rí wò ẹ̀ níwèé. Mo ti ṣí àpótí tí ẹ ń wí wò. Mo gbé àpótí tí ẹ ń lọ pa ọmọ láti Gbọ̀ngán. Mo gbé dé Ìbàdàn. Mo dẹ̀ ṣí wò. Kò sì sí tí ó ṣẹlẹ̀. Kò sì sí tí ó ṣẹlẹ̀. Ṣé ẹ ti gbọ́? Nígbà tí mo bẹ̀bẹ̀ yẹn, ilẹ̀ yìí kan wá tún bọ́ta, lè wá pera yín ní nǹkan, lè wá ń sọ̀rọ̀. Ẹ take it easy. Inú ẹ tẹ́lẹ̀ halẹ̀ mọ́ o. Wọ́n halẹ̀ mímí o. Bí ẹ bá ti halẹ̀ mímí, á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Wọ́n halẹ̀ mọ́ mi o. Ǹdẹ́ ti gbọ́ lẹ́nu bàbá tó wá lálẹ́ yẹn. Ǹdẹ́ ti gbọ́ lẹ́nu àwọn tó tún sọ̀rọ̀ yẹn. Tẹ́ ẹ jọ gbé nǹkan kan náà lọ́wọ́. Tẹ́ ẹ bá fẹ́ sọ nǹkan kan, ẹ lọ máa fúnra yín lésì. Nítorí bá sì wà nú àpótí ẹ̀ láàrin yín tẹ́lẹ̀, ẹ lọ máa yanjú ẹ̀ ọ̀kan èmi. Nítorí kan èmi ni àpótí tí ẹ lọ máa síwò òkú. Adẹ̀ ti síwò. A rí pé nítorí wà ń bẹ̀ níwọ̀n tó yé wa o. A rò pé kò lè pọmọ. Torí gbogbo tí a kọ́ bẹ̀ kò yé wa. Àdẹ̀rí tú tán. Àbẹ́ẹ̀ gẹ́ẹ̀tẹ̀ ní tí ń sọ ọmọ sọ. Àìsí ní kọ́lọ́mọ lọ sí ọmọ rẹ̀. Àti ní kí wọ́n pò lórí ẹ̀. So kò sí pé ẹnìkan o yóò máa halẹ̀ mọ́ ẹnìkan. Ẹ jẹ́ kí oníkálukú kó máa ṣiṣẹ́ rẹ̀ lọ. Iṣẹ́ tiwa là ń ṣe. Ẹ̀yẹ́ ṣe ti yín náà. Ọlọ́run bá yanjú ẹ̀. Àpótí ẹ̀rí ti kúrò lọ́dọ̀ wa. Àti fà lé alápótí ẹ̀rí lọ́wọ́. Wọ́n ti gbé e lọ. Wọ́n ti gbé e lọ sọ́dọ̀ wọn. Kò sí nǹkan kan lọ́dọ̀ wa mọ́.
a gbé àpótí ẹ̀rí yẹn sọ́dọ̀ nítorí pé a fi ń prevent crisis tó ṣeéṣe kó ṣẹlẹ̀ lójú àwọn èèyàn ni àpótí ẹ̀rí sì ti padà ọdún ẹ̀ tó ní kò jù bá ń lọ. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ ní tó o bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.